Africa Content TV. Gbọ́ fún mi o, ẹ̀yin tá ẹ ṣe 60 náà lẹ́sẹ̀ 70. Sáà mi ò sí ẹ̀mọ̀ pé tó máa ń pè lálàájì Kọ́mọláfẹ́ ní ìmọ̀pẹ̀ bọ́ ṣe rí náà rè. Àlàjíbà, awọ ayédélé àbáyélé, àwòrán kọ́ńbọ̀dù àbáyé, àwọn abẹ́ bẹ́ẹ̀dì àbáyé, àwọn olóògùn mílíkì wọ́n lẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde. Àlàjíbà, wọ́n ní bẹ́ẹ̀ bá sílé wọ́n lẹ́yìn ìbáyélé. Àlàjíbà, gbogbo wa kàn gbádùn Nàìjíríà ilẹ̀. Tá ìyàwó á jẹ nìkan kan mú bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lò ó rí. Àlàjí bọ̀ tí ń bá lórí wọ Canada àti gbé bàbá rí débi o. Àlàjí èmi ẹ̀ sọ pé kẹ́nìkan lọ ọdún mẹ́fà. Àlàjí ó ti gbére lọ tí ń bá lọ Canada. Nàìjíríà dùn gan. Ẹ sà ẹ̀yin bàbá Nàìjíríà dùn gan. Kí lẹ wí? Fún tẹ́ẹ̀kan kò ní yẹ yín. Sà, èmi là ń sọ pé mi ò sẹ́yìn rẹ̀ kò ní yẹ yín. Ó dàgbà náà ikú òjijì kò yẹ yín. Wọ́n lè sọ̀rọ̀ mọ́. Bọ́ọ̀lù dogun kọ́lógún, bọ́ọ̀lù ìjà kò níjà kò sọ̀rọ̀ lọ. Ẹ dákun sára jẹ́rìí là máa ń kéré ni. Ọmọ alágbọ́tà ló wọ́n wá síta, ó mójú kọ́rọ̀ ayé rẹ̀ ni. Tí ó bá mójú kọ́rọ̀ ayé rẹ̀. Tí a ó tutù wèrè lọ. Àmọ́ lè ti ń jẹ mọ̀lẹ́mọ̀lẹ́ àkọ́bí ìyá rẹ̀ ní jẹ. Ẹ dákun sára jí Kọ́mọláfẹ́ wá kéré ni. Ọ̀sọ̀kọ̀tọ̀ yọkùnrin àgbà tí ò yọkùn àwọn olórí. Àlàjíbà, ará ilé wa tó wọlé ọ̀sán tẹ́ wọ̀ èrè ọ̀hún ló fàyà ńgbà tí ò ní wẹ̀. Ẹ̀ta Àlàjí ẹ̀ mọ́fà wà lówó ẹ̀ka wọ̀ wà lépè káwọn abájá lọ. Àlàjí ẹ̀ta mo máa ń fi yín lálàá. Àlàjíbà mo máa ń fi yín lálàá. Ìmọ̀ pẹ́yìn rè ẹ wojú yín ní ẹ wojú wa bá àjọra ni. Àlàjí ẹ̀yin náà sọ ẹ̀parọ́ ẹlẹ́ẹ̀bímọ tó pọ̀. Sà ẹ wojú yín ní ẹ wojú wa bá àjọra ni. Bẹ́ẹ̀ ilẹ̀kùn ìyàwó lóyún tẹ́ ẹ sá lọ àwọn ọmọ àlejò kìnìún àná rè ẹ̀jẹ̀ lórúkọ kára wọn ló jẹ́ wá báyìí. Olówó ń sọ̀rí olówó àwọn àdèdèrè ń sọ̀rí ara wa ni. Ó wọ nkàrà ó jẹsẹ̀ wò ẹ̀sà àwa náà wá nkàrà o. Dádì tẹ́ sọ pé mi ò sẹ́yìn rẹ̀ ní tẹ́ wọ̀ sọ̀rọ̀ lèmi náà wọ̀ sọ̀rọ̀ o. Ẹ̀sà gbọ́ kankan wọ́n ti tẹ́sí mi lọ o. Sà gbogbo ẹ̀yin tẹ́ wá yẹ Àlàjí kàrà sísí wà láì gbogbo yín kò lè dáa fún yín. Ta ló ṣe á? Èmi kà sọ́nù ọkàn mi ni mo ní kò lè dáa fún yín. Dádì ṣé mo tẹ̀lé sílẹ̀ lẹ́yìn? Ó dáa kò lè dáa fún yín. Akọ́kọ̀ wà tẹ̀sẹ̀ kò lè dáa fún yín. Ẹ̀jẹ̀ ti sọ̀rọ̀ ẹ wá bà mí. Ó yẹ ká fún pépè yẹn sẹ́mi. Àlàjí Kọ́mọláfẹ́ ń bẹ lórí ìjókòó ẹ wá ní kò lè dáa fún bàbá mi. Ẹ̀sà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ju ẹnu yín lọ o. Ẹ̀sà kò sọ́ba lákẹ́dẹ̀mì Bùnmi ẹlẹ́wà ló wà lákẹ́dẹ̀mì. Ẹ dákun tẹ́ Bùnmi ẹlẹ́wà wá kéré ni. Béèyàn bá ní Bùnmi ẹlẹ́wà tó lówó èèyàn onítọ̀wọ́ àrẹ́yàn tí èkú láyé. Ẹni omi ń kò lọ́nà ó fẹ́ mu ó ń gbẹ̀yìn òjọ́pọ̀ ní àtìjáde ẹ̀ ní. Ààfin tí ń bóra ó ṣe tó fẹ́ tẹ́ni. Wọ́n lọ́lọ́ mọ́jà àforí ibú bábò gbúdọ̀ sàmì. Orí kúrú orí kúkúrú sàtàrò orí ní sinmi. Bàbá mi gbóyè gánà wá. Iná burú afáàjá. Ọlọ́run pa yín fún ọ. Ẹsẹ̀lẹ́sì sà. Ẹ̀sà. Dádì sà. Ẹ wo bí sà. Wọ́n máa sọ àwọn èèyàn kan sọ látàrọ̀. Wọ́n sọ pé àtinú oyún làwọn ti máa ń gbúrò yín. Ẹ̀sà ìgbà táwa wà nù oyún yẹ́bìtì mẹ́wàá ní ọbẹ̀lẹ̀ ní wa àgbọ̀ kankan. Àlàjí tó wá dá kí n máa parọ́ fún yín ni. Yẹ́bìtì mẹ́wàá ní ọbẹ̀lẹ̀ ní wa àgbọ̀ kankan. Ìgbà tá a múlé lọ́mọ ọdún mẹ́ta àgbọ̀ kankan. Ẹ̀sà ìgbà tá a mú mọ̀rọ̀ bọ̀ la mú mọ̀ pa Adámúyè Gàlà wà wọ̀. Ẹ̀sà Àlàjí sà. Gbogbo àwọn tó wà ní títà wọ́n ń kọlà wọ́n ń kọlà bọ̀ Àlàjí ẹ̀yìn nìkan lè kọlà. Bóyá bẹ́ẹ̀ ṣe délé ayé ọwọ́ ayákìlà lè bọ́ sí. Àlàjí wọ́n àríyé papọ̀ wọ́n fi báàkì sí yín lójú. Mẹ́jọ ní bẹ lójú yín sà. Àlàjí
ọlọ́mọ ṣàánú wa o aláàjì ṣe ọkọ délé ayé ọwọ́ ayákìlá ni aláàjì kò ní yẹyẹ aláàjì mo sọ́nà kò ní yẹyẹ bóyá torí pé ìdáàkọ wọn aláàjì kò yẹ ká kò ní yẹyẹ aláàjì àgbà rẹ ṣe fún gbogbo èèyàn látàwọn èmi náà ṣàdúrà fún yín ni kò ní yẹyẹ ó dá ikú òjijì kò ní yẹyẹ. Aláàjì kò dá báyìí aláàjì ń tẹ ìwọ̀n sọ̀rọ̀ làwa náà wọ̀ ọ̀rọ̀ ẹ̀sà ó wà kàrà ò jẹsẹ̀ wọ́n ní àwa náà wà kàrà ó dá aláàjì ká dáa fún yín ó dá kò ní dáa fún yín. Bàbá mi ti wà lórí ìjókòó ọmọ ẹlẹ́fẹ̀ẹ́ lórí ìjókòó ó sì ń sọ pé kí yín pé ká dáa fún yín ó dá akọ́kọ̀ọ́ wà tẹ̀lé ò lè dáa fún yín. Aláàjì ẹ̀ tó lè sàmì ẹ̀ tó lè sàmì olówó sàmì olówó àwọn àlejò ọlọ́mọ pàlàjì kàrà bí fún. Ẹ bá ní pàtẹ́.